ìgbà míì tá a bá ń ṣètò tá a bá dárúkọ King Wasiu Ayinde tá a dárúkọ Ọ̀túnba Alabi Pasuma àbí tá a bá dárúkọ King Saheed Òṣùpá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin kan lẹ máa ń wò yín lẹ máa ń wòra yín pé fáǹsì Òṣùpá lẹ jẹ́ fáǹsì Pasuma lẹ jẹ́ fáǹsì Wasiu Ayinde lẹ jẹ́ ẹ máa wá àtàkì wa ẹ wá ẹ jí kí n sọ kọ̀ọ̀kan fún yín lénìí àwọn olórin ilẹ̀ Yorùbá gbogbo àwọn bọ́dà wa tí mo dárúkọ yìí bọ́n ṣe jẹ́ sí yín bẹ́ẹ̀ náà sì jẹ́ sáwà náà ẹ understand bẹ́ẹ̀ sì jẹ́ fáǹsì wọn bẹ́ẹ̀ làwa náà jẹ́ fáǹsì wọn bẹ́ẹ̀ ṣe ń gbórin wọn bẹ́ẹ̀ làwa náà ń gbórin wọn ó ti yé yín bọ́n ṣe jẹ́ sí yín bẹ́ẹ̀ náà sì jẹ́ sáwà náà ṣe rí ẹ̀sìn Islam tó di gbajúgbajà nílẹ̀ Yorùbá lénìí tá a bá ń sọ àwọn tó kún Islam lọ́wọ́ láti fẹ́ dominate ilẹ̀ Yorùbá láti máa kó ìran Yorùbá lẹ́rú tábà sáwọn tó fún náà ṣe àwọn onígbàwọ onígbọ̀wọ́ fún wọn àwọn olórin wálẹ̀ Yorùbá jẹ́ kan nínú wọn àwọn eléré tíátà wá pẹ̀lú wọn so tábà wá ń sọ mistake táwọn ẹni yìí ṣe táwọn brọ́dà wa yìí ti ṣe àwọn bàbá wa yìí ti ṣe tábà ń sọ fún wọn ẹ understand kò ṣe pé bóyá pé à ń bú wọn àbí bóyá wọn kì í ṣe aṣíwájú wa mọ́ so àádẹ́ ń pè wọ́n lákèésí kán lè máa ṣe àtúnṣe ni King Wasiu Ayinde àwọn náà ti ṣe mistake tó pọ̀ lórí pé wọ́n fi orin tó ń kan wọ́n fi ń gbé àṣà àti ṣe Saudi lárugẹ ẹ understand wọ́n ti polo ọjà wọ́n ti polo àṣà àti ṣe Saudi fún wa nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni àṣà àti ṣe Saudi tẹ́ ń pè ní ẹ̀sìn Islam kò bójúmọ́ nílẹ̀ Yorùbá kò bá àṣà àti ṣe wa mu kò bá way of life wa mọ́ ẹ̀sìn yìí wọ́n gbé wá láti wá fi kẹ̀yìn wa síra wa ni wọ́n gbé wá láti wá fi sọ wá dọ̀tá ara wa ni so láàfin pa gbogbo àwọn bọ́dà wa tí wọ́n jẹ́ gbajúgbajà àwọn bàbá wa tó ń jẹ́ gbajúgbajà nínú èsèré tíátà ni nínú Yorùbá music ni láàfin pa wọ́n ṣàkíyèsí pé kán ṣàtúnṣe báwa ṣe ń sọ̀rọ̀ yẹn àwọn bàbá yìí náà ń gbọ́ wọ́n dẹ̀ ń ṣe àtúnṣe ẹ jí ká kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ tí King Wasiu Ayinde tán sọ ẹ jí ká jọ gbọ́. wọ́n ti mú Christianity wá a ti gbà á ṣùgbọ́n wọ́n tó bá jẹ́ pé ọmọ oníṣàngó àbọ̀mọ ọlọ́yà nìyẹn má sọnù o ìwọ tó bá jọmọ onífá má sọnù nítorí ewé àti egbò táwa kọ́ ọ lẹ́yìn lòyìnbó kó lọ ó ní ewé dógóyárò àwa làwa